fún Ọlọ́run lókè ọ̀run, ọba dániwáyé, ọba tó dáwọ̀ tó dèmí, ọba tó lẹ̀mí gbogbo wa. Lónìí à ń tù wá lọ́dọ̀ òjíṣẹ́ náà láàyè Prophet Michael Olohumbe, olùdásílẹ̀ ìjọ God Life Ministry tó wà ní àdìyànlọ́mọwẹ́wẹ́ àti òjòdú ní ìlú Èkó. Lónìí àá tún ṣe bá ṣe máa ń ṣe nǹkan tó máa ń ṣe ara wa láǹfààní, nǹkan tó máa kó alọ́gbọ́n bá ti ń jẹ oúnjẹ ara náà máa jẹ tẹ̀mí, oúnjẹ ẹ̀mí rèé. Ẹ jẹ́ ká farabalẹ̀ ká gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run látẹnu wòlíì Ọlọ́run alààyè ni. Wòlíì ká tó wọlé ìtòlẹ́ bá kí àwọn èèyàn. Mo kí gbogbo ojú tó ń rí mi níbi gbogbo lórílẹ̀‐èdè yìí àbí lágbàáyé, ọwọ́ Ọlọ́run kó kàn yín. Ìwé mímọ́ sọ nínú ìwé Dáníẹ́lì orí 10 ẹsẹ̀ 10, ó ní ọwọ́ kan kàn mí, ó gbé mi kúrò lórí eékún. Gbọ́ ìwọ tá a ti gbé ṣubú ní ọdún tó kọjá, ṣùgbọ́n bó ti ń wo ètò yìí, kí ọwọ́ kó kàn ẹ́, kọ́run kó gbé ẹ dìde. Wàá dìde dandan ni, lọ́dún yìí ó ń láti dìde ni. Gbogbo ọ̀nà tí Olúwa fi ń jẹ́ Olúwa lórí gbogbo iṣẹ́ ọwọ́ rẹ̀ á gbé ẹ dìde. Bẹ́ẹ̀ ni yóò rí, Jésù Olúwa wa. Àmín, àmín lórúkọ Jésù. Lónìí lágbára Ọlọ́run a tún sọ̀rọ̀ nípa nǹkan tó máa ṣe wá láǹfààní, oúnjẹ ẹ̀mí rèé. Bíbélì sọ ní ìgbàgbọ́ láì ṣiṣẹ́ pé òkú ni. Iṣẹ́ àti ìgbàgbọ́ báwo ló ṣe jọra wọn? Ǹjẹ́ ìgbàgbọ́ láì níṣẹ́ lóòótọ́ sókú ni? Ṣé iṣẹ́ kò ní gbàgbọ́ lọ́wọ́? Nǹkan tá a kí wòlíì bá wa yànnàná ẹ̀rẹ́ kó lè bá ayé gbogbo wa. Ìgbàgbọ́ àti iṣẹ́ ọmọ ìyá kan náà ni wọ́n ni. Àbí ẹni tí ò níṣẹ́ tí kò nígbàgbọ́, àbí ẹni tó nígbàgbọ́ tí ò níṣẹ́, irú èèyàn wo ni? Ẹ ṣí sà, ẹ ń sọ̀rọ̀ lórí ìgbàgbọ́ àti iṣẹ́. Iṣẹ́ ìgbàgbọ́ ni pé ohun téèyàn ò rí, téèyàn dẹ̀ mọ̀ pé ó máa ṣẹlẹ̀. Bóyá ẹnìkan wà tó ń bẹ Ọlọ́run, ẹ jẹ́ ká wò báyìí. Bóyá bí nǹkan tó lọ sí skul tí ò ríṣẹ́, tó wá ń gbàdúrà pé òun máa ríṣẹ́ sẹ̀, gbogbo yẹn ṣe le tó, táwọn èèyàn ń wò pé kí ló báwo lọ̀rọ̀ ẹ̀ ṣe rí, òun máa ríṣẹ́ sẹ̀, òun máa ríṣẹ́ tó dẹ̀ tẹpá mọ́ àdúrà yẹn láti gbà, tí ó wá jẹ́ pé kí nǹkan tó àìríṣẹ́ yẹn kó dènà òun láti súnmọ́ Ọlọ́run, tó yẹ pé bí ò ṣe ríṣẹ́ yẹn ló tún súnmọ́ Ọlọ́run. Èèyàn iṣẹ́ pé oríṣiríṣi níwájú Ọlọ́run. Iṣẹ́ kan ní bóyá èèyàn ń gbàdúrà tó ń lọ ṣọ́ọ̀ṣì, ó lè wà nínú ẹgbẹ́ akọrin. Ẹlòmíì mo ti ríyàn tó sọ pé òun ti fi Ọlọ́run sílẹ̀ láti ìgbà tí Ọlọ́run ti kọ̀ òun sílẹ̀ lòun ti fi Ọlọ́run sílẹ̀, wípé òun náà fi Ọlọ́run sílẹ̀ ni, òun ò lọ ṣọ́ọ̀ṣì mọ́. Irú ẹni bẹ́ẹ̀ yẹn ó nígbàgbọ́ ṣùgbọ́n kò ní ṣiṣẹ́ ń bẹ̀. Irú ìbẹ́ òkú ni, torí ẹni tó bá kọ̀ Ọlọ́run sílẹ̀ òkú ni. Ṣùgbọ́n irú ẹni tó yẹ pé ó ní ìgbàgbọ́, Ọlọ́run ò tí ì dá lóhùn, ó tún ṣì ń tẹ̀síwájú. Ẹ wo Sakaraya nínú Bíbélì, nínú ìwé Luke 1, ẹ rí ìyàwó ẹ̀ ò bímọ, Elizabeth kò bímọ, ṣùgbọ́n Sakaraya ní kíní kan tó fi ń dùn Ọlọ́run nínú ní ìgbà gbogbo. Kí ni Sakaraya máa ṣe? Ó wà nínú àwọn evangelist ní chọ́ọ̀chì, àwọn alàgbà, and then ibi tán fi òun sí ni pé kó máa fi tùràrí níwájú Ọlọ́run. So ó dẹ̀ jẹ́ ẹni tó ń bẹ̀bẹ̀ kọ́lọ́run kó fún ìyàwó òun ní oyún dé kó máa bímọ, ṣùgbọ́n ìyàwó ẹ̀ ò lóyún. Ṣùgbọ́n iṣẹ́ rẹ̀ kò jẹ́ kó dín níwájú Ọlọ́run. Even àwọn tó tiẹ̀ jẹ́ pé ìyàwó wọn bímọ tọ́jọ́ ń ṣiṣẹ́, wọn ò pàṣì tó, ó make sure pé òun múnú Ọlọ́run dùn, pé bọ́lọ́run tiẹ̀ fún bọ́lọ́run ò fún òun múnú Ọlọ́run dùn. Irú èèyàn bẹ́ẹ̀ yẹn ó ti fi iṣẹ́ kún ìgbàgbọ́ ẹ̀. Ẹ rí pé níjọ́ kan lójijì tó ti máa ń ṣe ẹ̀mí mọ́ tó ń wá sínú àgọ́ yẹn ó fara hàn. Ẹ̀mí mọ́ yẹn á sọ fún pé wo òun kàn wò pé irú alàgbà olójókòó yìí tí ó mọ̀ pé ẹ̀mí mọ́ ni, ẹ̀mí wá ní ìyàwó ẹ̀ máa bímọ ọmọkùnrin, òun ìyàwó ẹ̀ máa bí o, ìyàwó ẹ̀ máa núyún. Wà ní torí pé kò ní ìgbàgbọ́ mọ́, ó ti gbà fọ́lọ́run wípé bóyá ó bímọ kò bímọ, àárín òun pẹ̀lú Ọlọ́run ò lè dàrú. Iṣẹ́ tóun ń ṣe níwájú Ọlọ́run òun kò lè dàrú. Now ó pàpà bímọ, ẹ̀rí yẹn ni ìwé Luke 1:37 sọ pé kò sí ohun tí Ọlọ́run ò lè ṣe, ẹ̀rí. So irú obìnrin ni ẹni Ṣílò náà bẹ́ẹ̀ tó ti ń wojú Ọlọ́run, Anna tí ò rí kankan, ṣùgbọ́n kò yé lọ sí Ṣílò. Ó máa lọ sí Ṣílò lọ́dún ni, níwá tí ó gbà tó tẹ̀lé wá di ọdún kan. Now ìyàwó tán fẹ́ lé ti ń bímọ, òun rẹ̀ tí bímọ, ó wá pọ̀ òun ò ti wà ní lọlé, gbogbo ayé lọlé jókòó pa sí Ṣílò pé Ọlọ́run ìṣẹ́, Ọlọ́run yóò máa ń ṣe èèyàn lóore. Ẹlòmíì kò lè nírú orí ọ̀fẹ́ yẹn mọ́, á rò pé kò sọ Ọlọ́run, a máa lọ ẹ̀. Ṣùgbọ́n òun dúró tí Élì fi jáde nínú ilé tó fi rí pé wo obìnrin kí ló ń ṣe ọmọ tí ó ń wọ̀n mu tí ó
ọ̀rọ̀ tó yẹn ni wọ́n ti gbàdúrà tán ìtò sọ ti tó ní òun tún sọ fún Ọlọ́run ni ó gbà pé Ọlọ́run wà ń bẹ̀ ó ń sọ fún Ọlọ́run níjọ́ náà ni wòlíì wa pàṣẹ pé tó bá rí bẹ́ẹ̀ ìwòye ọdún tó ń bọ̀ wà gbọ́mọ wa ó dẹ̀ rí bẹ́ẹ̀ fún ìgbàgbọ́ kan nìyẹn ìgbàgbọ́ nípa ìtọrẹ àánú náà máa ń wà obìnrin kan Jésù dúró pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ obìnrin kan ìyá àgbàlagbà kan opó ó fẹ́ dá owó ó dẹ̀ kọ́ bọ ìṣúra ẹ̀ ó ń tiraka láti mú owó yẹn jáde ó mú owó yẹn jáde tán ó wá kó nínú tòbí ló ti mú owó yẹn jáde gbogbo tó wá bá nínú ẹ̀ pátá òun ló kó sílẹ̀ náà àwọn oní thousand ń kó thousand sílẹ̀ àwọn oní mílíọ̀n ń kó mílíọ̀n sílẹ̀ yẹn ni mo máa ń sọ fáwọn tó máa ń dá sí ọ̀rọ̀ Ọlọ́run ó jẹ́ kí wọ́n máa fi bí ìrẹ̀lẹ̀ ṣe kán yìí sì fi ìgbéraga ṣe kí wọ́n máa dá sí ọ̀rọ̀ Ọlọ́run pẹ̀lú ìrẹ̀lẹ̀ èrè púpọ̀ wà bẹ́ẹ̀ gan ẹ̀wòrú èrè tó wà lórí àwọn tán lọ gba Akíọdé yẹn fún mi nítorí pé inú ìrẹ̀lẹ̀ lọ́kọ àtìyàwó yẹn fi dá sí ọ̀rọ̀ Ọlọ́run náà dẹ̀ sọ̀kalẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ó dẹ̀ dá sí wọn torí àwọn agbéraga Ọlọ́run máa ń wọ̀n lókè rere ṣùgbọ́n àwọn tó bá nírẹ̀lẹ̀ Ọlọ́run máa ń súnmọ́ wọn ẹ̀rí tí wọ́n bá ti nígbàgbọ́ náà obìnrin yẹn owó tó dá ni Jésù wá pe àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ pé ẹ wà kíyèsí ẹ wò ṣe rí pé gbogbo wọn náà ń dáwó nínú owó ńlá náà ti mú owó obìnrin yìí dẹ méjì péré tó ní ó dẹ̀ kó gbogbo ẹ̀ ó dà sílẹ̀ níwájú Ọlọ́run òun ló dájú gbogbo wọn lọ because ó fi ìrẹ̀lẹ̀ dá ẹlòmíì wọn bọ́ ṣe ń ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tóyàn bá ń dáwó sílé Ọlọ́run àbí tó ń dá síta Ọlọ́run tó fi ìrẹ̀lẹ̀ ṣe náà irú yẹn ti ní ìgbàgbọ́ ó ṣàmọ̀ pé ẹni tóun ṣe fún ó máa san fún un bó ṣe san fáwọn tí mò ń sọ fún yìí ó san fún wọn wọ́n tún wá wá ojú rere Ọlọ́run sí pé irú Ọlọ́run yìí kò ń ṣe pé àwọn máa bá títí dọjọ́ alẹ́ ni Ọlọ́run tó bá lè gbani Ọlọ́run tó bá lè wòsàn Ọlọ́run bẹ Ọlọ́run tí kò sí nǹkan tí ò lè ṣe gbogbo nǹkan tó bá ti kọjú sí mi tí mo kọjú sí ó di dandan k'Ọlọ́run mi kó ṣe ìyanu bẹ ìgbàgbọ́ tèmi nìyẹn bí ṣòro kan mi fẹ́ mọ̀ bí ṣòro náà ṣe tó àbí agbára ìṣòro náà bó ṣe tó ní tí mo fẹ́ mọ̀ ni pé gbogbo ohunkóhun tó bá kọjú sí ènìyàn tó yàn fi pè mí tá a ti jọ gbàdúrà tí mo sọ pé báyìí l'Olúwa wí tó nítọ̀hún dẹ̀ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run dandan ni kí onítọ̀hún kó rí ìyanu ẹ̀rí irú àwọn ìmísí bẹ́ẹ̀ yẹn òun ní ìgbàgbọ́ tí wọ́n fi ń kúnṣẹ́ ìgbàgbọ́ tí wọ́n tún fi ń kúnṣẹ́ ni pé ní ẹ̀wò Námánì olórí adẹ́tẹ̀ Síríà nígbà tí ó gbọ́ ọmọ kékeré kan tán kó nígbèkùn ló sọ fún ìyàwó ẹ̀ pé ẹ jẹ́ sọ fún ọkọ yín bó ṣe jẹ́ second command the king inspector general nírú ẹ̀ nígbà náà bó ṣe jẹ́ inspector general tó ń lọ sógun tó ń jagun tó ń ṣe gbẹ ṣé mo padẹ́ tẹ̀ ni ṣùgbọ́n ẹ jẹ́ kó lọ sílùú Israeli tẹ́ lọ kó wọn yẹn sí Samaria ó sọ fún wọn Síríà ẹ jẹ́ kó lọ Samaria kó padà sí Samaria kó lọ bá wòlíì tó wà Samaria àwọn èèyàn Ọlọ́run wà ní Samaria kó lọ bá wọn wípé gbogbo ẹ̀tẹ́ ẹ̀ yìí á dẹ̀ wòsàn ìyẹn dẹ̀ lọ ìgbà tó máa dán wòlíì kan sọ fún pé gbà ẹ lọ mú ọṣẹ yìí bá ẹ lọ sọ fún kó lọ wẹ̀ nínú odò Jọ́dánì odò adágún náà nǹkan Ọlọ́run wà lọ́tọ̀ àṣẹ dẹ̀ balẹ̀ ó dẹ̀ lọ wẹ̀ nígbà méje ó tiẹ̀ fẹ́ máa ṣe ìríra pé òun wọn ní kóun lọ wẹ̀ ní bá beach wọn ní kóun lọ wẹ̀ láwọn swimming pool ńláńlá wọn wá ní kóun lọ wẹ̀ ní odò kékeré yẹn tó rùn ṣùgbọ́n odò kékeré tó fojú ẹ̀ bẹ̀ lọ́lọ́run wà bẹ́ẹ̀ nígbà mi náà nígbà tó dẹ̀ wẹ̀ tó wẹ̀ nígbà méje gbogbo ẹ̀tẹ̀ ẹ̀dẹ̀ mọ̀ ẹ̀rí so nítorí pé ó kọ́kọ́ ṣègbéraga ó kó gbogbo owó ẹ̀ gbogbo nǹkan ẹ̀ ní ẹ̀ ó ní mo rò pé wòlíì ẹ̀ máa embrace wọn nítorí pé gbogbo nǹkan góòlù tóun kó wá Elisha sọ fún pé gbogbo eléyìí òun ò ní ìdí ẹ̀ kó máa kó lọ orúkọ Ọlọ́run lòun wò sàn kò ṣe pé Elisha fẹ́ kọ̀ ṣùgbọ́n kò rẹra ẹ̀ sílẹ̀ tọ́pọ̀ rẹra ẹ̀ sílẹ̀ ni Elisha máa gbà lọ́wọ́ ẹ̀ wòlíì àṣàjẹ nǹkan kan ṣùgbọ́n ìgbéraga tó gbé wá òun ni ó sọ pé kó gbogbo ẹ̀ máa kó lọ Ọlọ́run máa ṣèyanu fún ẹ tó bá ní ìgbàgbọ́ ẹ̀rí nígbà míì tí wòlíì bá láìkì yàn Bíbélì sọ pé tó bá súnmọ́ wòlíì wàá rí òdodo wòlíì tí wòlíì bá láìkì yàn tí wọ́n bá súnmọ́ wòlíì yẹn tí wòlíì yẹn bá wò pé lórúkọ Ọlọ́run ọmọ mi gba nǹkan báyìí ihun tí ò bá fún ẹ gbogbo àwọn bàbá ńlá yìí tó kìkì wọn kàn káàkiri bẹ́ẹ̀ ni gbogbo ṣọ́ọ̀ṣì lè má mọ̀ ọ́ wípé nǹkan wà lọ́wọ́ àwọn bàbá yẹn tí ohun tágbàlagbà fi ń jẹ̀kọ́ abẹ́ ewé ló wà ọmọ tí bàbá bá fẹ́ bàbá fún nírú ẹ̀ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n gbogbo èrò orí pẹpẹ náà máa ti gba tiwọn wọn á gbà nípasẹ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ tí alàgbà máa ń pe àwọn ẹlòmíì wọlé á tún fún un pé gbà lọ́lọ́ bẹ́ẹ̀ ni kò rí torí ẹ̀kú tó bá dẹ̀ ti lù báyìí ire máa dé ẹ wo wòlíì Sámúẹ́lì nígbàtí ó rí Sọ́ọ̀lù ó ní òun kó nìṣó ní yàrá òkè dàsí yàrá òkè wà lọ́tọ̀ ó dẹ̀ nǹkan kan tó wà ní yàrá òkè tó yẹ pé téèyàn bá ti lè jẹ nǹkan yẹn báyìí ó dọ̀ba nìyẹn ẹ̀rí
ó mú wọ yàrá òkè ó fún ní jíjẹ ó gbé kawájú ẹ̀ ó dẹ̀ jẹ́ now àṣẹ ọba balẹ̀ ẹ̀rí ó dẹ̀ anointing tẹ̀rí yẹn now iṣẹ́ ni kún ìgbàgbọ́ nígbà míì ìtọrẹ àánú tẹ̀rí yẹn iṣẹ́ ni kún ìgbàgbọ́ nígbà míì ẹ̀rí kéèyàn máa give testimony Jésù wo àwọn arọ mẹ́wàá ó wò wọ́n sàn nígbà tí arọ mẹ́wàá tí ó tọ́ máa ìkanṣo ló padà wá ó ká bàbá lára bàbá ní ẹ wò gbogbo yín ẹ wò mélòó la wòsàn ní mẹ́wàá ni ṣùgbọ́n ìkan ló padà wá so èyí tó wá yẹn òun nìkan ló fògo Ọlọ́run hàn ìyẹn nìkan ló fi iṣẹ́ kún ìgbàgbọ́ ẹ̀ nítorí ẹni tó bá yíyàn lẹ́ẹ̀kan ó tún ní mí láti gbà sí ìwòsàn tiẹ̀ ló dájú ló jẹ́ tinú ẹ̀mí àwọn tó kù ti lọ ẹlòmíì wọn bọ́ ṣe ń dúpẹ́ ẹni tó bá ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní gbogbo gbà ó ń fi iṣẹ́ kún ìgbàgbọ́ ẹ̀ ni nítorí náà mo bẹ̀ ẹ́ lórúkọ Ọlọ́run gbogbo nǹkan kíkò tó bá ń kó wà lọ́dún ìwà bọ́nú ìnira lọ́dún ìwà bọ́nú ìdààmú lọ́dún ìwà bọ́ nínú gbogbo nǹkan tó jẹ́ ìnira tó jẹ́ ẹkún tó jẹ́ òṣì wàá bọ́ nínú ẹ̀ wàá dẹ̀ ní ayọ̀ tó pé nítorí náà mo fẹ́ kó fi iṣẹ́ kún ìgbàgbọ́ ẹ bẹ́ẹ̀ ni fi iṣẹ́ kún ìgbàgbọ́ ẹ lọ́tẹ̀ yìí bẹ́ẹ̀ ni tó o bá ní ìgbàgbọ́ súnmọ́ wòlíì jẹ́ kí wòlíì fún ẹ lẹ́bùn wòlíì ẹ̀bùn wòlíì tó bá jáde ó lè jẹ́ nípa ọ̀rọ̀ ó lè jẹ́ nípa ọ̀rọ̀ ó lè jẹ́ nípa ìṣe testimony kan mò ń gbà lábùjá níjẹta mo sọ fún Thursday méje lọ́lọ́run ní kò fi gbàdúrà kó lọ ṣe arúgbó lóore ó dẹ̀ fi Thursday méjèèje ó dídí ẹni tí mo sọ yàrá dì ní èèyàn ńlá ní ó dẹ̀ make sure ó ṣe gbogbo kí ni ó gbàwẹ̀ bó jẹ́ kó gbà ó dẹ̀ ṣètọrẹ àánú nígbà tó di ọjọ́ keje ni contract bọ́sì ìgbà tó di ọjọ́ keje gangan báyìí ọ̀sẹ̀ keje contract bọ́sì bó ṣe jí láàárọ̀ báyìí tóun sì mọ̀ pé ó máa gbàwé lẹ́nìí wọ́n pè ní wọ́n dẹ̀ send test sí pé ó yá contract ẹ̀ ti bọ́sì now ó kàn roll account ó lọ́gùn pé ṣọlọ́run sì ń ṣe bẹ́ẹ̀ Ọlọ́run ń ṣe bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ló máa ń gbọ́ ẹ̀mí ìgbọràn ó wà fẹ́ lómi ẹ̀mí àti ṣe kò sí fún àti pé tó bá náà fẹ́ ṣe ìgbàgbọ́ yẹn tó fẹ́ fi ṣẹ́kun àwọn èṣù àdì lọ́nà ìgbà ló máa wò pé kí leléyìí báwo leléyìí kíní kan leléyìí lá máa rojọ́ bí arọ etí odò Bẹ́sáídà tó sì ń pe Jésù lọ́gbẹ̀ẹ́ni ọ̀gbẹ́ran Jésù ní dìde kó máa rìn bí àkété rẹ kó sì máa rìn kò sọ̀rọ̀ ẹ̀gbọ́n ní ọ̀gbẹ́ran kan gbogbo ọdún kan omi yẹn ń ṣe kíní kan omi kan ṣe ẹni tó ń rú nínú omi ló dúró yìí ẹni tó àwọn ọ̀ránṣẹ́ ẹ̀ ló ń rú nínú omi ẹni tó ń rú nínú omi ló dúró yìí dìde kó máa rìn ó dẹ̀ dìde lórúkọ Jésù mo gbàdúrà fún ẹ níbi táyé yà ẹ́ lẹ́ arọ sí níbi tán dá ẹ gúnlẹ̀ sí níbi tán tì ẹ́ mọ́lé sí níbi tán dá ẹ dúró sí níbi tán bá ẹ jà sí níbi tán ti àìsàn bọ̀ ẹ́ lára níbi tán fi àmì sí ẹ lára níbi tán ti ń jẹ ẹ́ níyà níbi tán ti ń pọ́n ẹ lójú ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé ní orúkọ Jésù ní oṣù yìí ní ọ̀sẹ̀ yìí ó kó nínú ogun pè mí ká gbàdúrà lásìkò já gbàdúrà Ọlọ́run rán mi níṣẹ́ jẹ́ kí n sọ fún ẹ àmì tó jáde tó kù àmì tó jáde gbọ́ ọ̀rọ̀ yìí dáadáa kẹ́ ẹ sọ fún anybody gbogbo àmì tó jáde 666 ẹni tí àmì yẹn balẹ̀ London ni nínú ìdílé ọba ní London ni àmì yẹn ti wà ṣùgbọ́n ẹni tó gbé jáde Amẹ́ríkà ni bẹ́ẹ̀ ni ní Amẹ́ríkà náà ti gbé àmì 66 jáde wá gbọ́ àmì 977 Nàìjíríà la máa ti gbé jáde mi ni wòlíì náà tí olúwa Ọlọ́run ti pinnu pé òun máa lò fún gbogbo orílẹ̀-èdè yìí ní ọ̀nà tó máa jẹ́ ìyàlẹ́nu iṣẹ́ náà bẹ̀rẹ̀ báyìí tí ẹ̀dá ayé kan ò lè fọwọ́ pa lójú bí olúwa mi ti wí àmì 977 yẹn ni mo sọ fún yín pé Nàìjíríà ń bọ̀ wá dájú gbogbo àgbáyé lọ any country tó bá ń kó dá bẹ́ẹ̀ ni Nàìjíríà ń bọ̀ wá dá ìyẹn ló jẹ́ pé àwẹ̀ kan bọ̀ 71 days la máa fi gbàdúrà yẹn lórí Nàìjíríà àti lórí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè yìí now àwọn kan ti bẹ̀rẹ̀ Ọlọ́run sọ pé ẹni tó bá lè gbàwẹ̀ odidi ọdún kan nínú àwọn ọmọ inú ìjọ mi àwọn tó ti bẹ̀rẹ̀ tó ń gbàwẹ̀ lọ tó dẹ̀ máa gbà fọ́dún kan tó fi ń gbàdúrà fún Nàìjíríà wa ìwọ tó bá lè gbàdúrà fún Nàìjíríà tó lè gbàwẹ̀ lanu orí ẹ kó gbàdúrà wákàtí kan lọ́jọ́ kan fún Nàìjíríà àwẹ̀ ló gbà ìwọ tó bá lè ṣe ìṣòru ojoojúmọ́ ni máa fi ṣe ìṣòru títí ọdún yìí ó fi parí fún Olúwa Ọlọ́run lórílẹ̀‐èdè yìí láti tún orílẹ̀‐èdè yìí ṣe because èmi láti pálàṣẹ fẹ̀mí béèrè ọ̀rọ̀ tó ń jáde yìí fẹ̀mí béèrè èmi láti rán láti pálàṣẹ wípé 97778 ta ni ó gbé jáde èmi la rán wá láti ọ̀run láti gbé àmì jáde ní orílẹ̀‐èdè Nàìjíríà yìí fíraka tù di háyà ẹni tó bá wà nú ẹ̀mí òun nìkan ló máa mọ nǹkan tí mò ń sọ ṣùgbọ́n fún àwọn onígbéraga wọ́n máa ní ń sọ tara ẹni mo sọ tara mi o mo sọ kinní kan
ṣùgbọ́n níbi tó lajúlẹ̀ ọlọ́run ò ní jó fọ́ tí májẹ̀mú yẹn á fi wá sí ìmúṣẹ tí wọ́n gan máa jẹ àǹfààní nínú nǹkan tí mò ń sọ yìí. bẹ́ẹ̀ ni àmì 9777 tó máa mú kí ọ̀pọ̀ yanturu wà lórílẹ̀‐èdè yìí bẹ́ẹ̀ kó tàn lọ èmi la fi iṣẹ́ náà ràn. that is why gbogbo àwọn tí mò ń gbàdúrà fún kò sí ẹnìkan tó máa sọ pé bóyá pé òun nawọ́ ìbànújẹ́ padà sí Kristi bí mo ti ń ké pọlọ́run lórí wọn ọ̀rọ̀ wọn ń dayọ̀ wọ́n ń kó nínú ogun wọ́n ń kó nínú ìbànújẹ́ ìwọ náà látòní lọ ó kó nínú ogun. so o lè pe nọ́mbà mi 070 360 38757 àti WhatsApp nọ́mbà mi 091 356 42057. náà gbogbo ẹ̀yin tẹ́ ń dá sí ọ̀rọ̀ Ọlọ́run mo gbàdúrà lórúkọ Jésù àánú Ọlọ́run kó bá ayé yín. àkáǹtì yẹn máa tún sọ Wema Bank kọ sílẹ̀ kó dá sí gan kó tiẹ̀ jẹ́ kọ́rọ̀ ẹ̀ dàbí pé ó nípa ẹjọ́ sà kí ni mo lè ṣe ìwọ tẹ̀ jẹ́ irú ẹ̀ kò kọ́ mọ́ ìwọ wá ṣe kó fi iṣẹ́ yẹn kún lọ́dún yìí kó wo bó ṣe máa rí ó lè ti máa ṣe bẹ́ẹ̀ ṣe léyìí kó wá wo kí n tanná ẹ̀mí fún ẹ kó wá wo bọ́ọ̀rù ẹ ṣe máa rí wàá mọ̀ pé ọdún yìí ó ti rà á lọ́wọ́ Ọlọ́run nípasẹ̀ pé ó fi iṣẹ́ kún ìgbàgbọ́ ẹ̀. Bíbélì ní béèrè a ó fi fún ẹ ó ní kànkùn ó ní wá kiri lásìkò yìí ó rí ìyanu. ẹ jẹ́ kí n pe nọ́mbà báǹkì yẹn fún yín. First Bank 311 621 6778. First Bank 311 621 6778. First Bank Michael Lawa. Now bó ti ń dá sí ọ̀rọ̀ Ọlọ́run yẹn bí inú ẹ ti dùn tó fi inú dúdú tó fi ṣe bó bá jẹ́ pé o ti ẹ̀ wá rojú ṣe ni àbí nínú ìnira ló ti mú tó ti ṣe ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé ìjọ kan ò ní kọjá lórí ẹ̀kára tó dẹ̀ gbogbo ohunkóhun tó bá ní tó mí pátá gbogbo ohunkóhun tó bá ní tí ò mí agbára jíǹde ó wọnú ẹ lọ wàá dẹ̀ bẹ̀rẹ̀ sí ṣe rere àtiwọ́ àtọmọ rẹ àtọkọ rẹ àtaya rẹ àti gbogbo ìdílé rẹ ẹ ó kún fáyọ̀ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Pé nọ́mbà yẹn máa gbàdúrà fún ẹ ntẹ́mi Ọlọ́run bá rán mi ìwọ náà ṣetán láti gbèrè ẹ níjà àwọn ọ̀run á gbé ẹ níjà fi gbàgbọ́ fi iṣẹ́ kún ìgbàgbọ́ ẹ lọ́tẹ̀ yìí lórúkọ Jésù wàá ṣe rere lọ́dún yìí. àmín lórúkọ Jésù. àní ìjùbọ̀dà fásitì àtúnpadà bọ̀ lọ́jọ́ míì ire gbogbo nílò ọ̀dà gbogbo ó dàbọ̀. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.